jẹ́ ayọ̀ mi láti tún wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ń tẹ́tí sí wa ní ìgbà gbogbo lórí ètò yìí tí ẹ sì ń pè wá. Mo fẹ́ gbà yín tẹ́ ẹ tí máa pè wá pé ẹ máa pè wá. Ẹ kọ àwọn nọ́mbà wa yìí sílẹ̀ 070 38 08 5652 070 38 08 5652 àti 070 87 68 2122 87 68 2122 àti WhatsApp wa 070 55 30 74 92 55 30 74 92. Nípa oore ọ̀fẹ́ Kristi aráyè láti bá yín sọ̀rọ̀ lórí móhùnmáwòrán. Ẹ sì lè bẹ̀ mí wò ní ìjọ Victory Independent Baptist Church ni mo ti ń wàásù ní gbogbo ọjọ́ ìsinmi ní aago 10 sí aago 12. Victory Independent Baptist Church wà ní ìlú Péjú ní Bódìjà ní Ìbàdàn. Ẹ lè gba ìsọ̀ pákó wọlé, ẹ lè gba Adúlójú Junction wọlé, ẹ lè gba ìyànà Agbowó Express wọlé, ẹ lè gba ìyànà Bódìjà Express wọlé. Gbogbo àwọn ọ̀nà yìí ló já sí Victory Independent Baptist Church ní ìlú Péjú ní Bódìjà ní Ìbàdàn. Gbogbo ọjọ́ ìsinmi láago 10 sáago 12:30, gbogbo ọjọ́ ìsinmi láago 5:30 sáago 6:30 àfi ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù. Gbogbo ọjọ́rú ní aago 5 sáago 6 àti gbogbo ọjọ́ ẹtì ní aago 5 sí aago 6. Ni ẹ ó bá wa ní ìjọ Victory Independent Baptist Church. Ní àkókò yìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ṣíṣe inúure, generosity. Ìwé Kọ́ríńtì kejì orí 9 ni wọ́n ti bẹ̀rẹ̀. Gbogbo àwọn wàásù tí mò ń wà ní ẹnujọ́ mẹ́ta yìí, ó ṣe pàtàkì kí n fi múlẹ̀ pé fún àwọn tó ti gba Jésù ni o. Ó ṣe pàtàkì sí ti fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe tó mú èèyàn dọ́run, òun ni àwọn nǹkan wọ̀nyí. Àwọn nǹkan tó ohun kan péré ló mú èèyàn dọ́run. Ohun kan péré ni ó sì mú èèyàn dé ìjọba ọ̀run. Ẹni tí yóò bá dé ìjọba ọ̀run, ó gbọ́dọ̀ ní Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ ni. Ó gbọ́dọ̀ ní ọjọ́ kan láyé rẹ̀ tí ó mọ ara rẹ̀ ní ẹlẹ́ṣẹ̀. Torí Bíbélì ní gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ó gbọ́dọ̀ ní ọjọ́ kan láyé rẹ̀ tó mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ òun jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Nítorí Bíbélì sọ pé nítorí ikú lèrè ẹ̀ṣẹ̀. Ó tún gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run pé òun kò lè san gbèsè ẹ̀ṣẹ̀ òun nípa ìwà rere, nípa ẹ̀sìn, nípa iṣẹ́ ọwọ́ òun. Ṣùgbọ́n ẹnìkan ti san gbèsè ẹ̀ṣẹ̀ náà, òun tó ń sìn ní Jésù Kristi. Kó wá gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn rẹ̀ nípa fífi ìgbàgbọ́ rẹ̀ sínú ikú, sísin àtàjíǹde Jésù Kristi. Tó bá ti fi ìgbàgbọ́ rẹ̀ sínú ikú, sísin àtàjíǹde Jésù Kristi, Bíbélì ní òun tó yóò bọ́ lọ́wọ́ ikú, ègbé ọ̀run àpáàdì. Òun tó yóò dé ìjọba ọ̀run. Fẹ́ ká fi òtítọ́ yìí sọ́kàn. Torí pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ìwà lónìí. Ìwà kì í mú èèyàn dé ìjọba ọ̀run o. Ìwà inúure, generosity. Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6. Bíbélì ní ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tó bá fúrúgbìn kíhún ni yóò ká. Ẹni tó bá sì fúrúgbìn púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu lí ọkàn rẹ̀, kì í ṣe àfẹ̀kùṣe tàbí aláìgbọdọ̀ má ṣe. Nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ. Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí ní iṣẹ́ rere gbogbo. Olúwa dúpẹ́ fún àǹfààní yìí. Mo gbàdúrà pé kẹ́ lè lo ọ̀rọ̀ yín nínú ayé wa, kí orúkọ yín kó sì di gbígbéga nínú ayé wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ṣé ní àwọn àkókò tí a wà nínú ayé yìí, ó nira láti jẹ́ ẹni tó lè fi fúnni. Kí sì òtítọ́ bẹ́ẹ̀ ni ó nira.
ó nira láti ṣe inú rẹ̀, ó nira láti dá ẹlòmíì lókòwò, ó nira láti gbé ẹlòmíì nígbọ̀wọ́ kí òǹtọ̀ náà lè tẹ̀síwájú. Láyé di òní lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá ṣe rere, ibi làwọn èèyàn fi ń sú wa. Láyé di òní, àwa gan àwọn ẹni tí yóò ṣe rere fún wa ni. Nítorí pé àwa gan a ò ní tó, ọ̀pọ̀lọpọ̀ wa ni ò ṣe kí ni kò ní ṣẹ́kù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ràn lọ́wọ́ kọjá tí wọ́n ti gbàgbé rẹ̀. Nígbà tí wọ́n náà wá nílò ìrànlọ́wọ́, ó retí pé bóyá wọ́n tiẹ̀ lè dìde ìrànlọ́wọ́ sí ọ, ṣùgbọ́n wọn ò ní dìde rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣiṣẹ́ fún tí wọ́n ti yàn ọ́ jẹ. Àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kó nira láti ran ẹlòmíì lọ́wọ́, láti ṣe inú rẹ̀, láti jẹ́ orísun ìbùkún fẹ́ ẹlòmíì. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò kọ́ wa bẹ́ẹ̀ rárá. Gbólóhùn àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé ó jẹ́ ìwà bí Ọlọ́run láti máa fi fúnni. Ó jẹ́ ìwà bí Ọlọ́run láti máa fi fúnni. Ṣé rí ayé wọ́n ti fi wá sí ipò pé fífúnni kí n fi fún ọ nìkan ló nílé ayé. Ṣùgbọ́n Ọlọ́run kò wò ó bẹ́ẹ̀ pé bó ṣe yẹ kó jẹ́ nìyí. Ọlọ́run fẹ́ kó jẹ́ pé bóyá a ó rí nǹkan gbà padà àbí a kò ní rí nǹkan gbà padà, a gbọ́dọ̀ jẹ́ oníní dídùn ọlọ́rẹ. Kí ni ìpèníjà yìí? Ẹ wo ẹsẹ̀ keje yẹn, Kọ́ríńtì kejì orí 9 yẹn, ẹsẹ̀ keje. Bíbélì ní kí olúkúlùkù ènìyàn kó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu lí ọkàn rẹ̀ tọ́lọ́run bá fi nǹkan sí ọ lọ́kàn láti ṣe fún ẹnìkan tí o sì ní oore ọ̀fẹ́ rẹ̀, má ṣaláì ṣe. Jẹ́ kí n sọ fún ọ, àwọn ẹnìkan bẹ nínú ìdílé ọkọ rẹ tí wọ́n ti ṣe ọ́. Nígbà tó bá nílò ìrànlọ́wọ́, má dènà wọn. Àwọn kan bẹ nínú àwọn àbúrò ìyàwó rẹ tẹ́ pé wọ́n ṣe gbogbo nǹkan láti dí yín lọ́wọ́ kẹ́ ẹ lè fẹ́ra yín. Ṣùgbọ́n ẹ padà ṣe kí ni? Ẹ padà fẹ́ra yín. Má jẹ́ kó wá sí ọlọ́kàn lẹ́ẹ̀kan wípé ò ní ràn wọ́n lọ́wọ́ láéláé tó bá débi gíga. Ṣé rí ìfifúnni jẹ́ nǹkan tọ́lọ́run fẹ́ ká máa ṣe láti ọkàn wá. Bóyá ó ń tọ̀hún ó ṣe dáadáa sí wa, àbí ó ń tọ̀hún kò ṣe dáadáa sí wa. Bóyá ó ń tọ̀hún ó ṣe déédéé, àbí ó ń tọ̀hún kò ṣe déédéé. Bóyá ó ń tọ̀hún ó jólótìtọ́, àbí ó ń tọ̀hún kò jólótìtọ́. Ìpèníjà ọ̀rọ̀ Ọlọ́run ni pé ká ṣe kí ni o? Ká fi fúnni. Gẹ́gẹ́ bí a ṣe kí ni o? Bá ṣe pín lọ́kàn tó bá ti rí lọ́kàn rẹ pé ó wá sí ọlọ́kàn, Ọlọ́run ló o sì gbàgbọ́ pé Ọlọ́run ló fi sí ọlọ́kàn pé kò ṣe ṣàṣe. Gbọ́ mi dáadáa wípé ìwà bí Ọlọ́run òun ni ìfifúnni. Gbólóhùn kejì òun ni pé ìbùkún ń bẹ fún ẹni tó bá fi fúnni. Ìwé Òwe orí 11. Ìwé Òwe orí 11
ẹsẹ̀ 14 ìwé Òwe orí 11 ẹsẹ̀ 14 Bíbélì wípé ẹnìkan wà tí ń túká síbẹ̀ ó ń bí sí, ẹnìkan sì wà tí ń háwọ́ jù bí ó ti yẹ lọ ṣùgbọ́n kìkì sí àìní ni. Má díwọ́, má túká. Má díwọ́, má túká. Sórí ọ̀rọ̀ ni pé àwọn ènìyàn tara rẹ̀ dìde. Ọ̀rọ̀ ni pé àwọn ènìyàn ní ayọ̀ nítorí pé ó wọ ibì kan. Ọ̀rọ̀ ni pé ó jẹ́ orísun ìbùkún fún àwọn ẹlòmíràn. Jẹ́ kí n jẹ́ kó yé wa pé Ọlọ́run pèsè fún ọ kì í ṣe kó o lè dá jẹ. Ọlọ́run bùkún ọ kì í ṣe kó o lè dá mu. Ọlọ́run bùkún ọ torí pé kó o lè jẹ́ orísun ìbùkún fẹ́ lòmíì ni. Wá ní ní nǹkan kan ẹnìkan wà tó sàn jùlọ. Èṣù ló fẹ́ jẹ́ kó gbà pé ò ní nǹkan kan. Ẹnìkan wà tó ṣe kí ni o tó sàn jùlọ. Mo kọ́ àwọn ọmọ ìjọ mi, mo sì máa ń sọ fún wọn pé ẹ kọ́ bẹ́ ṣe lè jẹ́ orísun ìbùkún sí ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run yẹn ní. Ṣọ́lọ́run sọ fún ọ pé kó o fún un. Má dúró dejọ́ tí kò bá ní. Ṣé ọ̀pọ̀lọpọ̀ wa kì í mọ bá a ṣe máa bá ẹ̀ ní àwọn ènìyàn pàdé. Ní ọdún kan, ní òru gànjọ́, mò ń gbàdúrà lọ́wọ́ náà ni fóònù mi kan ring. Lọ́dún tá à ń sọ yìí, inú ilé ìwòsàn ni mo wà pẹ̀lú ìyàwó mi. Kò tí ì pẹ́ rárá. Màmá náà wọ́n ní ẹ dákun mi ìfẹ́ kó kúrò lọ́kàn mi. Ẹ wá sí mi lọ́kàn pé kí n bùkún yín. Ẹ dákun ẹ fún mi ní account number yín. Màmá yẹn mo bá sì fún wọn l'account number. Wọ́n sì fẹ́ gbẹ̀rún 5 ránṣẹ́ sí mi. Lẹ́yìn ìgbà tí mo san ìdá mẹ́wàá tán, èèyàn 2 mẹ́ta kan wà tèmi náà pàdé ìjọ náà. Tèmi náà fún ní 500 mi. Ṣùgbọ́n tí mò ń mú jáde ń bẹ̀ ni pé ìyá yẹn ó ti rí ìbùkún Ọlọ́run. Èmi fúnra mi mo rí ìbùkún Ọlọ́run. Ẹnìkan náà sì tún ṣe kí ni o orí ìbùkún Ọlọ́run. Torí pé ẹnìkan wà tí mo sàn jù lọ. Ẹnìkan wà tí ò lẹ́gbẹ̀rún 5 yẹn. Ẹnìkan wà tó nílò owó oúnjẹ àárọ̀ yẹn. Ẹnìkan wà tẹ́ pé ó kàn ra búrẹ́dì àpò 2 àbọ̀ tó gbélé lọ́wọ́. Tó ti ń ronú pé kí lòun ó jẹ lónìí o. Àníṣe ẹnìkan wà tó sàn jùlọ. Ìbùkún bẹ fún ẹni tó bá ṣe kí ni o tó bá ń fi fún ni. Ẹ gbọ́ opó yẹn ní Sẹ́rífátì tó tọ́jú wòlíì Èlíjà títí tí yàn fi tán ṣóúnjẹ tán lé rẹ̀ lẹ́ẹ̀kan. Ìyẹn máa mú ó mọ̀ tún rán ìránṣẹ́ Ọlọ́run kan lọ́wọ́. Ṣé ó tán lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan? Kò tán. Kò tán rárá. Ẹ kí n sọ fún pé Ọlọ́run fẹ́ kí o máa ṣe kí ni o kó máa ṣètọrẹ àánú. Kó jórísun ìbùkún fẹ́ lómi. Má gbàgbé kò lè mú Ọlọ́run o. Ṣùgbọ́n ìbùkún pàtàkì wà fẹ́ni tó ń fi fún ni. Torí pé yóò tún máa ní ni. Ẹ kí wá sọ fún pé Ọlọ́run ló fi àpẹẹrẹ fífi fún ni hàn wá. Jòhánù orí 7:15 Bíbélì ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ẹ wá gbọ́ ohun tó sọ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Ọmọ bíbí mélòó? Kan ṣoṣo.
ló ṣe kí ni ló fi fún ni. In tó dáa jù tọ́lọ́run ní ló fún wa. Jẹ́ kí n béèrè pé ṣáwọn tó dáa ló máa ń fún àwọn ènìyàn? Bàtà tó ò lè kì bẹ́sẹ̀ mọ́ ló wọ́n máa ń fún àwọn èèyàn. Tí wọ́n gan mọ̀ pé ó ti ṣí, tí wọ́n bá lẹ̀ kò lè gbọ́. Má lò ó tí ó fi ṣí, tí ò ní ṣe wọ̀ mọ́. Lò ó níwọ̀nba, tó o bá ti rà míì fi kan tọrẹ. Má jẹ́ kí báàgì yẹn ó ṣí tán kó tó fi tọrẹ. Kó tó bẹ̀rẹ̀ sí ṣí, bóyá ó tán lè lò lẹ́ẹ̀mejì. Wo àpẹẹrẹ Ọlọ́run pé èyí tó dáa lọ́lọ́run fún wa. Wo àpẹẹrẹ Ọlọ́run pé èyí tó dáa jùlọ lọ́lọ́run fún wa. Wo àpẹẹrẹ Ọlọ́run pé ó yọ̀ǹda rẹ̀ ni fún wa tọkàntọkàn. Mo ń pè wá níjà lónìí wípé ìwà bí Ọlọ́run òun ni fífi fúnni. Fífi fúnni àbí inú ire ṣíṣe ó jẹ́ orísun ìbùkún. Ọlọ́run ló fún wa ní àpẹẹrẹ fífi fúnni. Ẹni tó bá ń fi fúnni ó túmọ̀ sí pé kì í ṣe ẹni tó mọ tara ẹ̀ nìkan. Ṣé rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé ó ń ṣiṣẹ́ tọ ìmọ̀tara ẹni nìkan. Tí n bá ti yó kò sí tó kàn mí pẹ̀lú ọmọ ẹlòmíràn. Ọlọ́run kò fẹ́ káyé wa ó rí bẹ́ẹ̀. Tímótì kìíní orí kẹfà. Tímótì kìíní orí kẹfà. Ẹsẹ̀ kẹtàdínlógún. Tímótì kìíní orí kẹfà ẹsẹ̀ kẹtàdínlógún. Béèrè pé kìlọ̀ fún wọn àwọn tí ó lọ́rọ̀ lé ayé ní ìsinsìnyí kí wọ́n má ṣe gbéraga, bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ àìdánilójú, bí kò ṣe lé Ọlọ́run alààyè tí ń fi ohun gbogbo fún wa lọ́pọ̀lọpọ̀ láti lò. Kí wọn kí ó máa ṣoore, kí wọn kí ó sì máa pọ̀ ní ìṣerere. Ọlọ́run ní ká pọ̀ ní ìṣerere. Ó fẹ́ kẹ́mi àti yín ká pọ̀ ní kí ni o ìṣerere. Má jẹ́ kí wọ́n mọ̀ ọ́ sáhun. Má jẹ́ kí wọ́n mọ̀ ọ́ sí ẹni tí àwọn èèyàn ò lè rí ayọ̀ lọ́dọ̀ rẹ̀. Má jẹ́ kọ́ mọ̀ ọ́ sí ẹni tí kò fẹ́ ìtẹ̀síwájú ọmọlàkejì. Àní bàbá kan sọ nípa bàbá àti màmá kan pé tí wọ́n bá gbọ́ ìtẹ̀síwájú ọmọlàkejì inú wọn kì í dùn. Pé wọn kò fẹ́ ìtẹ̀síwájú ọmọ ọlọ́mọ. Ojú kan náà fẹ́ káwọn yòókù wà táwọn bá ṣáà ti ń ṣe rere. Mọ́ dì báwọn. Mọ́ ṣera rẹ̀ báwọn. Ìmọ̀tara ẹni nìkan nu. Ṣùgbọ́n sórí tó o bá ti ń ṣe oore tó ń fi fúnni, òun mú òfin Ọlọ́run ṣẹ wípé nínú ìwọ̀nba tó o ní ẹlòmíì náà lè pín níbẹ̀. Jẹ́ káyé rẹ jẹ́rú ayé bẹ́ẹ̀ tí ẹlòmíì lè pín nínú ìbùkún Ọlọ́run, tí ẹlòmíì lè pín nínú ìrànlọ́wọ́ Ọlọ́run, tí ẹlòmíì ó lè sọ pé n tí ò fi ṣe fún ọ a jẹ́ pé kò rọrùn lọ́tẹ̀ ẹni. Torí ọ̀pọ̀lọpọ̀ gbà gan tí ò rọrùn ló ti ṣe tó yẹ pé mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. Tẹ̀lé ṣorí tó bá sì tún ṣoore tó ń ṣe inú rẹ, ǹjẹ́ o mọ̀ pápẹ̀rẹ̀ Jésù ló ń tẹ̀lé. Jàǹpé Bíbélì kọ́ nípa Jésù nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 45. Acts 20:35. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 45 pé nínú gbogbo mo fẹ́ fi àpẹẹrẹ fún yín pé nípa ṣíṣe iṣẹ́ bẹ́ẹ̀ yẹ kí ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́, kí ẹ sì máa rántí ọ̀rọ̀ Jésù Olúwa bí òun tìkára rẹ̀ ti wí pé àti fúnni ó ní ìbùkún ju àti gbà lọ. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ yẹn pé
Jésù Olúwa gan akiri ṣoore la pè, aṣoore kiri la pè. Ó ní àti fúnni, ó ní ìbùkún ju àti kíni o àti gbà lọ. Ìwọ náà dàbí Jésù, máa ṣoore kiri, jẹ́ orísun ìbùkún, jẹ́ orísun ìrúsókè, jẹ́ orísun ìrànlọ́wọ́, jẹ́ ẹni tó ń ranni lọ́wọ́, jẹ́ ẹni tó ń ṣoore, torí pé ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀, Ọlọ́run ló bẹ̀rẹ̀ rẹ̀, ó fún wa ní ọmọ rẹ̀ wá sáyé, ó ń lọ káàkiri, ó ń ṣoore. Gbọ́, ṣe bọ́ ọmọ Ọlọ́run ìwọ náà, ṣe bó ti gba Jésù, bó ló ṣe wá jáun, bó ló ṣe kí ń ran ẹnikẹ́ni lọ́wọ́, bó ló ṣe kí ń ṣe orísun ìbùkún. Ìpèníjà mi fún ọ lónìí nìyí. Ṣorí pé nǹkan bí mo ṣe máa ké tẹ́lẹ̀, torí mo fẹ́ kó rántí dáadáa pé kó o sa ipá rẹ láti jẹ́ orísun ìbùkún fún ẹlòmíì. Jẹ́ kẹ́nìkan tara rẹ dìde, má retí nǹkan kan látọ̀dọ̀ wọn, ṣe fún ẹni tí ò tiẹ̀ lè fún ọ padà, kó wá retí ìbùkún látọ̀dọ̀ Ọlọ́run nìkan. Ẹ jẹ́ á rántí dáadáa pé orísun ìbùkún l'Ọlọ́run fẹ́ ká jẹ́. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Babátúndé Emmanuel Ajayi. Mò ń wàásù ní ìjọ Victory Independent Baptist Church ní Ìlúpéjú ní Bódìjà. Gbogbo ọjọ́ ìsinmi pátá láago 10 sáago 12 la máa ń ṣe ìsìn wa. Ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro nínú àwọn ìsìn wọ̀nyí. Àwọn ìsìn wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún gidi fún ayé rẹ̀. Bẹ̀mí wò kó sì wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó sì lè pè mí lórí 07038085652 àbí 07087682122 tàbí 07055307492. Gbogbo àwọn nọ́mbà yìí náà ti fi sójú móhùnmáwòrán. Má gbàgbé o, òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ní ni pé jẹ́ orísun ìbùkún. Olúwa dúpẹ́ fún àǹfààní yìí. Ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ orísun ìbùkún fún gbogbo ènìyàn. Kí àlàáfíà rẹ kó máa bá àwọn ènìyàn wa gbé. Pé bá a sì ṣe ń ṣe, jẹ́ ká máa rí ìbùkún rẹ̀. Má jẹ́ ó rẹ̀ wá o, má jẹ́ kó sú wa ní rere ṣe. Jẹ́ ká lè tẹ̀síwájú nínú ẹ̀. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí wa lónìí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.